Ǹjẹ́ a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti òkè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Ẹ bá wọn ròyìn tó ní ṣe pẹ̀lú Yorùbá Nation tó gbangba sùn lọ́yẹ láti máa fún yín ní àjà balẹ̀ ìròyìn nípa rẹ̀ tí ó sì ní ìkọnukọ kankan nínú. Ìkànnì àrólé bàbá 1010 TV2 náà ní bákan náà bó bá ti ṣe Biafra náà ni àtàwọn ìròyìn míì tó pẹ̀ka tó sì ṣeé ṣe wípé ẹ lè má rí gbọ́nbò míì ṣùgbọ́n lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 a máa ń wàásù désàlẹ̀ kòkó ni àwọn náà sì wá kọ́ Elédùmarè ló ní kó máa já sí ṣíṣe kó sì máa bọ́ sójú ọwọ́ fún wa báyìí. Ìròyìn fún ti àsìkò yìí wọn náà láti ṣe bẹ́ẹ̀ ta tún gbálé gbàtà ta ní ká mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa. Orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè náà ni. Ṣáájú ẹ gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn ta lásìkò yìí náà. Ọmọ ẹlẹ́ran Nàìjíríà ń jẹgun látàrí ìjọba burúkú èyí tó ń bẹ lóde báyìí. Peter Obi ló sọ èyí di mímọ̀. Obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà èyún Rẹ̀mí Tinubu ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí gómìnà ìpínlẹ̀ Jigawa látàrí ìjàmbá ọkọ̀ èyí tó ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí 100 ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ìpínlẹ̀ Ògùn ẹ̀wẹ̀ báyìí ìbúgbàmù ọkọ̀ epo bẹntiróò ti ṣe bẹ́ẹ̀ bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ tí ọ̀pọ̀ ènìyàn sì tún ṣe bẹ́ẹ̀ farapa yamayama. Ẹ wò ó ẹ sanwó orí yín o ìjọba àpapọ̀ nílò owó Wike ló sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ ìkúnrẹ́rẹ́ ìròyìn náà. Ọmọ ẹlẹ́ran Nàìjíríà ń jẹgun látàrí ìjọba burúkú èyí tó wà lóde báyìí. Peter Obi ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú LP èyàn Labour Party tọdún 2023 Peter Obi wọn ló ti ṣe bẹ́ẹ̀ fi sójú òpó ayélujára rẹ̀ èyàn X nínú èyí tó ti sọ di mímọ̀ lénìí lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún oúnjẹ lágbàáyé èyàn World Food Day ni Peter Obi bá ṣe bẹ́ẹ̀ bọ́ sójú òpó ayélujára X rẹ̀ tó sì kọ síbẹ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ọmọ ẹlẹ́ran wa ó ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń jẹ gungun látàrí ìjọba burúkú èyí tó wà lóde báyìí. Ó ní tó ti bí Elédùmarè ṣe jíǹkí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ilẹ̀ ọlọ́ràá èyí tí wọ́n lè fi gbé oúnjẹ tí ó sì yọ dáadáa tọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò jẹ àjẹyó àti àjẹbámú níṣe ni gbogbo nǹkan ti wá di oríṣi tó ti porúkú musu tó gbogbo sì ti dorí kodò bí ẹ̀rọ afami mọ́ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ látàrí àìsí ètò ìjọba èyí tó péye. Peter Obi sọ di mímọ̀ wípé káàkiri nínú ìwádìí tí àjọ àgbáyé tí wọ́n rí sí jíjẹ mímu àwọn ọmọ ènìyàn káàkiri orílẹ̀-èdè àgbáyé ó ní nínú oṣù kẹjọ èyí tá a lò sẹ́yìn yìí kò dín ní òǹkà tí wọ́n pè ní 31.8 million Nigerians tó já sí wípé ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ ó ní ó ń bá wọn jà báyìí. Bákan náà ló tún sọ di mímọ̀ wípé láàrin àwọn 31.8 million ènìyàn yìí níṣe ni àwọn tó jẹ́ ọmọdé tí wọ́n wà láàrin wọn òǹkà wọn jẹ́ 15.6 million tó sì já sí wípé gbogbo àwọn yìí ó ní àìríjẹ àtàìrímọ ló ń bá wọn fínra lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ẹ̀wẹ̀ àgbáríjọ orílẹ̀-èdè àgbáláyé ni wọ́n ti sọ wípé ó ṣeé ṣe o nígbà tí ó bá fi di ọdún 2030 kí òǹkà ebi nílẹ̀ Nàìjíríà kó ti súnmọ́ 82 mílíọ̀nù èyún mílíọ̀nù 240 ènìyàn tí ó máa yíra nínú ebi. Ó sì sọ di mọ̀ wípé ẹ jẹ́ ká wá bira wa léèrè ṣé orílẹ̀-èdè Nàìjíríà kò ní ilẹ̀ ọlọ́ràá ni àbí orílẹ̀-èdè Nàìjíríà kò ní àwọn àgbẹ̀ èyí tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti jẹ́ kí oúnjẹ kó pọ̀ yanturu ní orílẹ̀-èdè wa. Ó ní ṣùgbọ́n ìjọba àpapọ̀ ó ní wọ́n fi ọwọ́ rẹ̀ hẹ̀rẹ̀ mú ètò ààbò lórílẹ̀-èdè yìí tó sì já sí wípé àwọn àgbẹ̀ òtó ẹrú èyí tí wọ́n yóò lọ sí oko láti lọ́ọ́ rè dáko wọn. Ó ní bí wọ́n ṣe ń pariwo ogun Fúlàní bẹ́ẹ̀ náà ń pariwo ogun àwọn ìjínigbé. Ó ní gbogbo èyí wọn ló jẹ́ kí oúnjẹ kó di ọ̀wọ́n gógó lórílẹ̀-èdè Nàìjíríà látàrí ìjọba èyí tí wọ́n fi ọwọ́ rẹ̀ hẹ̀rẹ̀ mú ètò ààbò. Ó ní ohun tó ń pariwo ó ní wípé kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n jí gìrì
kí wọ́n sì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ láti yan àwọn tó gbangba sùn lọ́yẹ so ipò tó bá di àsìkò tó ń bọ̀ láti dìbò. Bẹ́ẹ̀ bá sì wá gbàgbé níṣe ni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún Olúṣẹ́gun Ọbásanjọ́ òun náà ti sọ di mímọ̀ lọ́sẹ̀ tá a lò tán yìí nínú ètí bàbá ti ń ṣàlàyé wípé orílẹ̀‐èdè Nàìjíríà òun ló kún fún ọ̀pọ̀lọpọ̀ dúkìá àti ohun àlùmọ́ọ́nì ṣùgbọ́n àwọn adarí tó wà ń bẹ̀ níṣe ni wọ́n ti ṣe gbogbo ẹ̀ báṣubàṣu tó sì fa ìyà èyí tí orílẹ̀‐èdè Nàìjíríà tó ń jẹ lọ́wọ́ báyìí. Obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà èyún Olúrẹ̀mí Tinubu ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí gómìnà ìpínlẹ̀ Jigawa látàrí ìjàmbá ọkọ̀ èyí tó ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí 100 ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Lálẹ́ àná yìí níṣe ni ọ̀fọ̀ ńlá ṣẹ̀ káàkiri ìpínlẹ̀ Jigawa nínú ètí ìròyìn rẹ̀ jáde lówùúrọ̀ yìí tí wọ́n sọ di mímọ̀ wípé ọkọ̀ epo bẹntiróò òun ló ṣe bẹ́ẹ̀ tó dànù tó sì túyàgbá sójú òpópónà lásìkò tí àwọn ènìyàn tí wọ́n gbìyànjú láti máa gbọ́n epo bẹntiróò tó dànù yìí lẹ́yìn tí ọkọ̀ náà tó forí sánpọ́ntán níṣe ni ìbúgbàmù bú gbàù tó sì bẹ̀rẹ̀ sí ní jó labulabu nínú ètí wọ́n ti sọ di mímọ̀ wípé 100 ènìyàn wọn ló ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé látàrí ìjàmbá ọ̀hún. Ìjàmbá náà ni wọ́n sọ dímọ̀ wípé ó wáyé ní agbègbè tí wọ́n pè ní Màjíà Fìlà ìjọba ìbílẹ̀ Tàwùrà. Níṣe ni ẹni tó jẹ́ ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí Olúrẹ̀mí Tinubu ti wá ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí gómìnà ìpínlẹ̀ náà èyí Malam Umaru Namadi àti gbogbo àwọn ènìyàn tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ Jigawa. Ó ní ó bani lọ́kàn jẹ́ ó sì gbomi lójú ẹni pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ burúkú yìí bó ṣe wáyé. Ó ní òun bẹ Elédùmarè Ọlọ́run ọba Allah láti rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Jigawa lójú lórí ìpapòdà àti ìjàmbá ọkọ̀ èyí tó ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí 100 ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ìpínlẹ̀ Ògùn ẹ̀wẹ̀ ìbúgbàmù ọkọ̀ epo bẹntiróò ti ṣe bẹ́ẹ̀ bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ nínú èyí tí ọ̀pọ̀ ènìyàn tó sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ara pa yánmayànma ní agbègbè tí wọ́n pè ní Ìbàfò ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé lórí òpópónà Ìbàdàn sí Èkó lẹ́yìn tí wọ́n sọ wípé ntí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn sọ dímọ̀ pé ohun tí àwọn rò tí ó fa ìjàmbá ọkọ̀ ọ̀hún tó fi mú kí ọkọ̀ epo bẹntiróò náà kó dún gbàù tó sì buná jẹ́ ó ní bí ẹni tó jẹ́ awakọ̀ náà ó ṣeé ṣe kí ó ti sùn tó sì ṣe bẹ́ẹ̀ sọ ìjánu rẹ̀ nù nínú ètí ó ti ṣe bẹ́ẹ̀ dá ọkọ̀ náà wó lulẹ̀. Lẹ́yìn tí ọkọ̀ náà dà wó lulẹ̀ níṣe ni ìbúgbàmù náà ní ó dún gbàù tó sì ṣe bẹ́ẹ̀ tó ṣe ìkọlù sí àwọn ilé ìgbé tó wà ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú ètí àwọn ọkọ̀ míì tí wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ kò sẹ́ni tó lè sọ bóyá ẹnikẹ́ni ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ṣùgbọ́n tá a mọ̀ tó dá wa lójú wọn ni wípé ọ̀pọ̀ ènìyàn náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ara pa látàrí ìjàmbá ọkọ̀ náà tó ṣe bẹ́ẹ̀ tó dún gbàwù. Ẹ wò ẹ sanwó orí yín o ìjọba nílò owó púpọ̀ jù Wike ló sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún olúùlú ilẹ̀ yìí ní Àbújá èyún Nyesom Wike ó ti ṣe bẹ́ẹ̀ pé gbogbo àwọn olókòwò àti ti olókòwò ńlá àti ti aládàáni wípé kí wọ́n túbọ̀ máa san owó orí wọn fún ìjọba ní gbogbo ilẹ̀ kílẹ̀ bí ṣe ìjọba ìpínlẹ̀ ni àbí ìjọba àpapọ̀. Ó nítorí pé ìjọba ó ní wọ́n nílò owó báyìí tẹnu ìjọba ti ṣe bẹ́ẹ̀ tó ti gbẹ wọ́n sì nídìí owó. Wike ló sọ èyí di mímọ̀ lásìkò tí wọ́n ń ṣe ètò kan ètò ní ṣe pẹ̀lú àwọn olókòwò ńláńlá lólùlulẹ̀ yìí tí ń ṣe Àbújá. Lásìkò tí Wike tó ń sọ ọ̀rọ̀ yìí ó ní gbogbo àwọn ènìyàn ni wọ́n máa ń rò wípé ìjọba ò nílò owó. Ó ní ta ló sọ bẹ́ẹ̀ fún yín káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ó ní ìjọba ti nílò owó tó sì jásí wípé ibi tí wọ́n ti ń rí owó náà ó náà ní owó orí èyí tí àwọn olókòwò tí wọ́n ń san fún ìjọba. Ó ní nígbà tí ìjọba bá fi ilẹ̀ sílẹ̀ tó filẹ̀ fún àwọn ènìyàn láti fi lè ṣe okòwò wọn ó ní tí wọ́n ń gbèrè
ọ̀dọ̀ àwọn olókoòwò náà ó ní kí wọ́n san owó orí wọn nígbà tí wọ́n bá ti ń rí káràkátà wọn ṣe ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ kì í padà rí bẹ́ẹ̀ mọ́ nígbà tí àwọn olókoòwò tán bá búrẹ́kẹ́ wípé wọ́n máa ń kọtí ọ̀gbọ̀n sí owó orí sísan ni ó ní ta ló sì wá sọ fún yín pé ìjọba ò nílò owó ó ní gbogbo owó orí tá à ń san yìí níṣe ni ìjọba ń lò láti fi tún ìlú ṣe pàápàá jùlọ láti fi pèsè ohun amáyédẹrùn sí gbogbo ìlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Wike ló wá rọ gbogbo àwọn olókoòwò àti àwọn olókoòwò ńláńlá àti tàwọn aládàáni wípé ẹ fi sọ́kàn ẹjọ́ ọmọ bẹ́ẹ̀ lóòkan àyà yín láti mú ìjọba lọ́kùnkúndùn nípa sísan owó orí yín nígbà tẹ́ bá ti ń ṣe okòwò yín náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ṣáájú ká tó máa lọ ẹ gbọ́ kókó tí ń bẹ nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí báyìí. Ọmọ ẹlẹ́ran Nàìjíríà ń jẹgun látàrí ìjọba burúkú èyí tó ń bẹ lóde báyìí. Peter Obi ló sọ bẹ́ẹ̀. Obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Rẹ̀mí Tinubu ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí gómìnà ìpínlẹ̀ Jigawa látàrí àwọn ènìyàn tí kò dín ní 100 ètò wọn ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti jáde láyé ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ìpínlẹ̀ Ògùn ẹ̀wẹ̀ amúwá fún wa pé ìbúgbàmù ọkọ̀ epo bẹntiróò wọn ló ti ṣe bẹ́ẹ̀ bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ nínú èyí tó ti ṣe bẹ́ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn léṣe yamayama. Ẹ wo ẹ̀san owó orí yín ìjọba nílò owó báyìí. Wike ló ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olókoòwò gbogbo. Títí dìgbà tá a tún padà máa múròyìn míì wá lórí ìkànnì yìí, orúkọ tèmi kò ní yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí o. Èyí tó bá sì kàn yín jù nínú àwọn ìròyìn tá a mú wáyé ẹ bá a fi sínú comment section yín, ayé ò máa dá yín lóhùn ní wàhálà sísà bá a bá ti ń rí. Títí dìgbà náà a kú iṣẹ́ látàárọ̀.